ẹ ǹlẹ́ gbogbo ọmọ kóòtù òjíire ní lóko káàkiri gbogbo àgbáńlá ayé ọ̀dọ̀ dàbí ànírú ń gbé sọnù bí ò sí bí ọmọ. ṣe rí ohun tí mo fẹ́ kọ́ wa yìí, àwọn bàbá wa ń pè ní rákúrákú. mo ti kọ́ wa níbi rákúrákú kan bíi mélòó kan lọ́sẹ̀ yìí. ṣe rí èyí mo fẹ́ kọ́ wa yìí ó tún yàtọ̀. ṣé mọ̀ pé nǹkan kan máa ṣe obìnrin mi, ara rẹ̀ ò ní ṣàdédé máa dìde. bọ́kọ rẹ̀ mú tè bó mú ìyá máa pò gbogbo táyé kẹ́yìn rẹ̀ sẹ́nu, ara rẹ̀ ò ní fi bẹ́ẹ̀ mú fù. bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà, ìyàwó ẹ̀ bọ́ sọ́ọ́lẹ̀ bó ṣe, ara rẹ̀ ò ní fi bẹ́ẹ̀ mú fù dàbí alára. kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. tára rẹ̀ ó tètè máa jí pírí, òmù rẹ̀ tí ó tètè connect. ẹ lọ tọ́jú ẹja ògígí gbígbẹ. ẹ gbọ́, ẹja ògígí gbígbẹ. ẹ ti tọ́jú ẹja ògígí, ewé iná funfun, ewé èsìsì funfun. ẹ wàá gún papọ̀ pẹ̀lú ìyèré. kí ni mo pè é? ìyèré. ẹ gún gbogbo ẹ̀ pọ̀. ọ̀nà méjìlá wàá dà sí. á pò kan mọ́ṣẹ, á sì pò kan mọ́ ìpara. irú ìpara wa ni a lè lò rí, kódà èèyàn lè lo òróró góyà. tí ọba fẹ́ wẹ̀, ọlọ́ṣẹ yìí ẹ máa fi fọ ìyámàpó yín dáadáa, pàápàá ẹ̀yin obìnrin ẹ máa fi fọ ojú ara dáadáa. ọkùnrin náà máa fi fọ bàbá mọ́gbà rẹ̀, yóò máa fọ síwájú dáadáa. dángájíá rẹ̀ ó máa fọ síwájú, ó máa fọ síwájú. ọba tó wá fẹ́ láṣepọ̀, gbìyànjú kó máa lo èyí tó fi sínú bóyá góyà ni tàbí òrí ni. ọkọ rẹ̀ gan máa béèrè pé lágbájá tó lo nǹkan kan ni. ṣé n tún já ọ sí? sọmọ yìí pé tún ń ṣiṣẹ́ àdúdún ọmọ. chàchàchàchàchàchà o, ẹ bẹ́ẹ̀ para yín. ó dáa gan ni, ó dáa gan ni. kì í sábà jọkọ̀ owó ta, kì í sì jẹ́ kí ìyàwó náà kọ́ máa ranjú kí. òórùn ìyàwó rẹ̀ débi pé inú rẹ̀ ó dùn. irun tó rùn gan, ijó ló kó ọmọlé ọlọ́pọ̀ oníyàwó rẹ̀ ni. ẹ gbọ́, ara àlùfáàsọ dáa. kì í jóbìnrin ọmọ aranjú kì í mọ́, iṣẹ́ tó dáa ni. ẹ ṣe é sílé. ẹ̀yin tẹ́ bá rí i pé ìyàwó yín bá àwọn olóde ojoojúmọ́, ẹ ṣe é sílé. kẹ́mi tùǹgbà rẹ̀ dáadáa. ó dáa gan ni, ó dáa gan ni. mo nọ́mbà yìí mọ́dọ̀ +2348032983298 bàkásí +2348133155111. ẹ má gbàgbé pé mẹ́rin mo ní wọ́n fún yín. tó bá sì wù mí ó lè ju mẹ́rin lọ. ọ̀wọ́ yóò fún nọ́mbà orílẹ̀-èdè Benin. nọ́mbà orílẹ̀-èdè Benin ó ti lé méjì. +2290154651928 +2290154651928. báyìí kù lọ́dọ̀ mi láti Kòròdú gáràjì. wọ mọ́tò tí ń lọ báyìí kù kọ́ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. kó tó wá pa aago mi o. tó o bá pa aago mi, tó o bá wà ìṣẹ́rù ni, mo lè má sí nílé. tí n bá sì bí sí tó o bá wà, mo lè má yà sí ọ. ẹ má bínú, ẹ dákun. ẹ tẹ̀lé rule and regulation. tá a bá ládéhùn tẹ́lẹ̀, má fi mẹ́sẹ̀gì lẹ̀ fún mi o, mi ò ní wò bẹ́ẹ̀ o. rí i pé àjọ ládéhùn kó tó di pé ó fi mẹ́sẹ̀gì lẹ̀ fún mi. ọgbọ́, ìwọ tó bá bẹ̀ wá ń sẹ́ pé ẹ bá mi ṣe ń báyìí, mọ́tò ló fi gbé, ìwọ ló sanwó rẹ̀. DHL ló bẹ́ẹ̀ fi gbé, ìwọ ló sanwó rẹ̀. wọ́n ní kókókó làárọ̀ fáadí tí mò ń wí tèmi o. ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Benin, mo dé tán. màá gbàbẹ̀ kọjá sábìjàn ni o. màá gbàbẹ̀ kọjá sábìjàn ni. ọlọ́run tí wàá ní kó ṣe, má ṣe tọ̀tà wa. ọdún ń bọ̀ o. tó ọlọ́run jẹ́ ká fi ìdùnnú sọdún, má jẹ́ ká ká góńgó sọdún. bí gbogbo ayé wa
kó dọ́gba. Wọ́n wàá jẹ́ ó dọ́gba bí ìrẹsì, torí pé àwọn ìdílé kan bẹ tó jẹ́ pé ayé wọn dọ́gba bí ìrẹsì ni. Ìyá ò ní, bàbá ò ní, àkọ́bí ò ní, àbí tẹ̀lé ò ní, àbí gbẹ̀yìn ò ní. Gbogbo wọn wàá rẹ́ nìkan nawọ́ sí pé àǹtí mi ẹ gbà, bọ̀dá mi tèmi rèé. Ọlọ́run gbọgbọgbọ lọ́wọ́ ìmọ̀ ọyọ o, Ọlọ́run jọ̀wọ́ wà ọyọ gbọgbọgbọ o, kó yọ fásìkì, kó yọ fálàáfíà, ká rọ̀rọ̀ sọ ní ẹbí, ká rọ̀rọ̀ sọ ní ara o. Ọlọ́run tiwa ni kò sí má ṣe tọ̀tá wa. Ire kàbìtì nílé wa o.